ẹ̀yin ọmọ Ọlọ́run lọ gbàdúrà. Ogun àfìyà jẹni Ọlọ́run sí lọ́wọ́ ṣẹ́ lórí ayé mi. Májẹ̀mú àfìyà jẹni jẹ́ kó lànà lórí ayé mi. Ègún àfìyà jẹni lórí ọ̀fàánú rẹ̀ dànù lórí ayé mi. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lọ ní ìwọ màmá àǹtí bọ̀dá tí ń rí mi. Tó o bá ti rí fídíò ìwò lọ gbàdúrà yẹn. Nàìjíríà lé kò lè máwọn kan ogun níjà o. Gbogbo ogun àfàkókò ẹni ṣòfò Olúwa fi wọ́n ṣòfò lórí ayé mi. Májẹ̀mú waste time ẹni Olúwa waste májẹ̀mú ọ̀nà dà. Ogun tí ń waste àkókò mi Ọlọ́run bá mi waste ẹ̀dá. Ọ̀run ẹ ṣí, ọ̀run ìrànlọ́wọ́, ìgbésókè, ìsọnidi ńlá Olúwa jó sí fún mi màmá kérara sọ́lọ̀ bàbá kérara. Ìrànlọ́wọ́ tó kọjá èrò ẹ̀dá, àánú tó kọjá èrò ènìyàn, Ọlọ́run fi bí ayé mi wò. Ọlọ́run jẹ́ kí ayé mi gba ìyípadà rere. Ọwọ́ tó kó wọnú ayé mi. Ọwọ́ Olúwa tí ń gbé mi sókè, ọwọ́ tí ń ṣílẹ̀kùn tí kò sí bàbá ẹni tó lè tì. Olúwa jẹ́ kó wọ nílàjẹ́ ayé mi kó ṣílẹ̀kùn ògo ilẹ̀kùn ọlá àṣeyọrí fún mi. Màmá yìí bàbá yìí lọ gbà ohun tí Olúwa rán mi sí yín nù. Ẹ gbà ní kíákíá. Ẹni tí ò bá lè gbàdúrà láyé tàwa ayé rẹ̀ ti bàjẹ́. Kí tá a fi lè ṣàṣeyọrí òun làdúrà. Tún àmọ̀rẹ́ àdé ọ̀rẹ́ nìkan lọ gbàdúrà ní kíkan ní kíákíá kọ́ gbàdúrà. Ìwọ tó ní àdúrà ti sú ọ tiẹ̀ ti bẹ́ bàjẹ́ ní ogun ìdílé ló fẹ́ bá tiẹ̀ jẹ́ o. So má jádùá sọ o. Bíbélì pé bí àwọn bá rẹ̀wẹ̀sì lọ́jọ́ ìpọ́njú agbára wa kò tó nǹkan. Torí náà di àmọ̀rẹ́ àdúrà. Bíbélì ká béèrè títí táyọ̀ ó fi kún lọ béèrè. Ayọ̀ tiẹ̀ ìwọ ló kàn. Ìwọ láyọ̀ kẹ́ wọ́n lórí ẹ̀kan tètè béèrè orí rẹ̀. Ní kíákíá àwọn mọ̀lẹ́kà tí ń ṣiṣẹ́ express. Àwọn mọ̀lẹ́kà tí ń ṣiṣẹ́ ire express kan wọnú ilé rẹ̀ wá kan wọnú ayé rẹ̀. Àwọn mọ̀lẹ́kà aláàánú kan rìn wọnú ayé mi. Kan rìn wọnú ayé rẹ̀ tètè béèrè. Mọ̀lẹ́kà aláàánú Olúwa jọ̀ọ́ rìn wọnú ayé mi jọ̀ọ́ rìn wọnú iṣẹ́ mi. Ó sì rí ìyanu gbogbo rádaràda nínú iṣẹ́ rẹ̀ yóò lè lanà dànù. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù. Àmín.